Ẹ káàbọ̀ sí channel yìí ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tí ẹ bá ti ń wò wá ẹ káàbọ̀. Sinimá tuntun yìí òun ni a tún mú wá o, èyí tí àpàkọ́lé rẹ̀ ní Orisa Jofunmi, èyí tó wáyé látọwọ́ olólùfẹ́ yín Yetunde Barnabas. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Orisa Jofunmi, èyí tó wáyé láti ọwọ́ Yetunde Barnabas. Yetunde Barnabas ó postẹ̀ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ ní àìpẹ́ yìí lórí Facebook àti orí Instagram. Sinimá tuntun yìí ó dá lórí ìtàn ìfẹ́, ìgbàgbọ́, kéèyàn gbàyàn gbọ́ kó ní trust nínú yàn, ìdáni kí èèyàn kó dáyàn, dẹ̀ tún dá lórí nǹkan àtijọ́ àti nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Orisa Jofunmi làkọ́lé sinimá tuntun yìí láti ọwọ́ olólùfẹ́ yín Yetunde Barnabas. Èmi nígbàgbọ́ pé fíìmù yìí ó máa kọ́ni lọ́gbọ́n, ó máa kọ́ni ní ìmọ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ẹ́ pé ẹni sinimá tó wá láti ọwọ́ Yetunde Barnabas ó máa ń ní òye gidigidi gan ni. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ lè wait láti wo sinimá tuntun yìí, ẹ comment sínú comment section pé mi ò lè wait o láti wo sinimá tuntun yìí, èyí tá àpàkọ́lé rẹ̀ ní Orisa Jofunmi. Sinimá tuntun ńlá tó mú wá sí ojú móhùnmáwòrán yín. Má gbàgbé láti subscribe sí channel yìí, ẹ comment, ẹ share nítorí pé ẹ máa mú àwọn sinimá tuntun èyí tí ó bá máa jáde wá sí orí channel yìí. Ẹ má gbàgbé láti comment, láti share, láti like fídíò yìí. Orisa Jofunmi òun la pàkọ́lé múvì yìí. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ lè wait láti wo nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní inú sinimá tuntun yìí, ẹ comment, ẹ like, ẹ share.